ìlú bẹnbe ni àwọn àgbèsùnmọmi lu akẹ́kọ̀ọ́ Fáṣítì ìlú Jos tí wọ́n jí gbé tí wọ́n sì tún béèrè fún 30 milionu naira 30 million naira owó ìtúsílẹ̀. Ìpayà Ìbẹrù-Bojo bẹ́ sílẹ̀ bí àwọn Adaranje ṣe Sekupa Agbe kan Nilu Ibadan Olubadan ké sí Ileesẹ Ọlọpa láti gùnlé ìgbésẹ̀ kan mọ́ńkóbó lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ gbọ́ o, kí ló ṣẹlẹ̀ sí gbajúmọ̀ òṣèrékùnrin ni Rotimi Salami tó fi dèrò ọgbà ilé ìwòsàn. Ó dà bẹ́ẹ̀ o, ìjọba gbẹ́sẹ̀ lé dúkìá afurasí 13 tó ń ṣagbátẹrù ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ìyábọ̀ Ọbásanjọ́ juwọ́ sílẹ̀ fún Yayi ó lóun kò dupò gómìnà ìpínlẹ̀ Ògùn mọ́ lọ́dún 2027. Ààrẹ Tinubu gbé ìgbésẹ̀ takò àwọn àgbésùnmọ̀mí lẹ́yìn ìkọlù tuntun tí wọ́n ṣe sáwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ti ṣe ìkọlù tó lágbára sí ibi ìkọ̀kọ̀ àwọn jàǹdùkú adàlúrú ní ìpínlẹ̀ náà. Wọ́n kó ọ̀daràn tó tó 193 ohun ìjagun àti oògùn olóró. Àwọn adigunjalè ṣèkọlù sí ọkọ̀ tó kó àwọn agbábọ́ọ̀lù lásìkò tí wọ́n ń bọ̀ láti ibi ìdíje eré bọ́ọ̀lù tí wọ́n sì yìnbọn pa agbábọ́ọ̀lù kan. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Bẹnbe ni àwọn àgbésùnmọ̀mí lu akẹ́kọ̀ọ́ Fáṣítì ìlú Jos tí wọ́n jí gbé tí wọ́n sì tún béèrè fún 30 milionu naira 30 million naira owó ìtúsílẹ̀. Àwọn àgbésùnmọ̀mí tí a gbọ́ pé wọ́n dá àwọn arìnrìn-àjò lọ́nà lójú pópó ni wọ́n ti ń béèrè 30 million naira kí wọ́n tó lè tú Arum sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Àwọn àgbésùnmọ̀mí náà la gbọ́ pé wọ́n ti fìyà jẹ John Arum ẹni tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ Fáṣítì Jos lẹ́yìn tí wọ́n jí gbé pẹ̀lú àwọn 6 míì tí wọ́n jọ ń rìnrìn àjò láti Jos ní ìpínlẹ̀ Plateau lọ sí ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn ti sọ, wọ́n ní àwọn àgbésùnmọ̀mí ọ̀hún ti ń béèrè fún 30 milionu naira kí wọ́n tó lè yọ̀ǹda John Arum sílẹ̀. Nínú fídíò kan tó kó ìpayà sáwọn èèyàn lọ́kàn tí ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ìròyìn gbé síta láti rí bí wọ́n ṣe ń fìyà jẹ Arum láti ọwọ́ àwọn ọ̀daràn méjì. Fídíò náà ló ṣe àfihàn ibi tí wọ́n ti ń lu Arum pẹ̀lú pọ́npọ́n ńláńlá láti lè jẹ́ kí ó mọ ìnira àti ìbẹ̀rù. Pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ rẹ̀ pé kí wọ́n ṣàánú òun, àwọn àgbésùnmọ̀mí ọ̀hún kò tiẹ̀ rí ti ẹ̀rù rárá. Ní àkókò kan nínú fídíò náà, wọ́n gbé òkúta ńlá kan lé lórí nígbà tó dùbúlẹ̀, wọ́n sì tẹ ìbọn mọ́ orí rẹ̀. Igbe ẹ jọ̀wọ́ ẹ má pa mí, mò ń bẹ̀ yín ni a gbọ́ tí Arum ké nínú fídíò náà. Ohùn rẹ̀ sì ń rọ́pọ̀ nípasẹ̀ ìbẹ̀rù àti ìrora. Ìjìyà náà kò parí síbẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí wọ́n ṣe ń fi ìyà jẹ, àwọn ọ̀daràn náà pa á láṣẹ pé kó bẹ̀bẹ̀ ní ọwọ́ àwọn ènìyàn fún owó ìtúsílẹ̀ rẹ̀ nígbà tí ọ̀kan nínú wọn sì tún nà án. Nígbà tí Arum sọ̀rọ̀ pẹ̀lú ìnira, ó ní àwọn ń lọ láti Jos lọ sí Kaduna ní kí wọ́n tó jí àwọn 7 gbé. Ní báyìí wọ́n béèrè 30 milionu naira fún owó ìtúsílẹ̀ òun. Ó wá bẹ̀ gbogbo ènìyàn láti ṣàánú fún òun. Sahara Reporters tún ṣàlàyé pé fídíò náà ni wọ́n fi fóònù alágbèéká Arum fúnra rẹ̀ gbà tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nípasẹ̀ ìkànnì ìbánisọ̀rọ̀ ẹlẹgbẹ́ láti lè jẹ́ kí ó tẹ ìdílé rẹ̀, ọ̀rẹ́ rẹ̀ àti gbogbo ènìyàn rẹ̀ lọ́wọ́ kí wọ́n sì lè wá owó ìtúsílẹ̀. Kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá wọ́n ti bá ìdílé àwọn tó kù sọ̀rọ̀ àti pé bóyá wọ́n béèrè owó ìtúsílẹ̀ míì látọ̀dọ̀ wọn. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí ó ní ìfẹ́ orílẹ̀-èdè ń fi ìbínú hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí, wọ́n sì ń ké sí ìjọba àti àwọn agbófinró pé kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá àti èyí tó lágbára láti gba àwọn tó wà ní ìgbèkùn náà sílẹ̀ àti láti fi páńpẹ́ òfin gbé àwọn àgbésùnmọ̀mí ọ̀hún. Ìpayà Ìbẹrù-Bojo bẹ́ sílẹ̀ bí àwọn Adaranje ṣe Sekupa Agbe kan nílùú Ìbàdàn. Olúbàdàn ké sí Ileesẹ Ọlọpa láti gùnlé ìgbésẹ̀ kan mọ́ńkóbó lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó dójú ẹ̀ o, àwọn afurasí Adaranje Fúlàní Sekupa Agbe ẹni ọdún 57 47 years nílùú Àṣà agbègbè Òkèládé níjọba ìbílẹ̀ Ìdó ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Olúbàdàn sì ké sí Iléeṣẹ́ Ọlọ́pàá láti gùnlé ìgbésẹ̀ kan mọ́ńkóbó lórí ìṣẹ̀lẹ̀ náà. Olùfarakásá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olóyè Mutairu Ọládòsù Ọ̀tún Balógun ti Olúọdẹ Òkèládé ló ṣe bẹ́ẹ̀ jẹ́ sí Sekupa lásìkò tó ń ṣiṣẹ́ nínú oko tòmátì rẹ̀. Gẹ́gẹ́ bí ó sojú mi kòró kan ṣe wí, àwọn afurasí Adaranje náà
ló ṣe bẹ́ẹ̀ yabo oko náà tí wọ́n sì ṣèkọlù sí àgbẹ̀ ọ̀hún. Olóògbé ẹni tí wọ́n ló wà lóko pẹ̀lú ọ̀kan lára àwọn ọmọbìnrin rẹ̀ ní àwọn Adaranje tí wọ́n dì àmọ́ra ohun ìjagun olóró ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, Ọba Wahab Ọlábàmíjì Òkèládé Ọ̀kín sọ wípé àwọn afurasí Adaranje Fúlàní mẹ́ta ló ṣọṣẹ́ láabi náà. Ó fi kún pé ọ̀kan lára àwọn afurasí náà ti jẹ́ fífi gbòòrò òfin gbé, ó sì ti jẹ́ fífi lé ọwọ́ àwọn ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní àwọn wá sí ààfin láti fi tó Ọba Ládọjà létí ohun tó ń ṣẹlẹ̀ nílùú àwọn níjọba ìbílẹ̀ Ìdó. Ó ní àwọn Fúlàní Adaranje yìí kò kì í fẹ́ràn jẹ oko àwọn nìkan, ṣùgbọ́n tí wọ́n ti di ẹrù jẹ̀jẹ̀ ìdúnkokò mọ́ àwọn olùgbé ìlú. Ó ní àwọn èèyàn ìlú náà kò lè sùn tààràtààrà pẹ̀lú ojú méjèèjì mọ́ látàrí ìbẹ̀rù-bojo àwọn darandaran. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ọjọ́ Ẹtì Friday ní àwọn afurasí Adaranje sá Ọládòṣùpá dojú ikú lásìkò tó ń ṣiṣẹ́ lọ́wọ́ lóko tòmátì rẹ̀. Àwọn ò sì fẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà di wàhálà rògbòdìyàn ńlá. Ìdí nìyí tí àwọn ṣe ṣàbẹ̀wò sáàfin láti fi tó ọba létí. Ó ní inú àwọn dùn pẹ̀lú ìdásí Ọba Ládọjà. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, Ọba Ládọjà sọ wípé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tó òun létí nípasẹ̀ adarí ìlú náà. Òun sì ti ránṣẹ́ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ààfin lórí ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná náà sì ti ṣe ìdánilójú pé ìṣẹ̀lẹ̀ náà yóò jẹ́ wíwádìí dáradára. Àwọn yóò sì rí dájú pé ìdájọ́ òdodo farahàn lórí ẹni yòówù tó bá jẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà. Ẹ gbọ́ o, kí ló ń ṣẹlẹ̀ sí gbajúmọ̀ òṣèrékùnrin ní Rotimi Salami tó fi dèrò ọgbà ilé ìwòsàn? Gbajúgbajà òṣèré tíátà Yorùbá ní Rotimi Salami ti dèrò ọgbà ilé ìwòsàn lẹ́yìn wàhálà fíìmù ìrántí olóògbé Allwell Adémọ́lá. Rotimi Salami ti sọ di mímọ̀ pé àánú ni òun rí gbà tóun kò fi dágbére fáyé lọ́jọ́ méjì sẹ́yìn. Òṣèré tó kọ ọ̀rọ̀ náà sójú òpó ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ Ajé Monday ṣàfihàn ara rẹ̀ nílé ìwòsàn níbi tó ti jókòó tó sì ń wòye bí ẹni tí kò lókun àti agbára. Ó ní òun wà láyé láàrin ọjọ́ méjì sí àsìkò yìí nítorí Ọlọ́run sọ bẹ́ẹ̀. Òun ò sí lára àwọn tó máa ń gbàgbọ́ pé iṣẹ́ èṣù ni, nítorí ní ti òtítọ́ òun ti dààmú ara yìí púpọ̀. Ó ní òun àti olóògbé Allwell Adémọ́lá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ nígbà ayé rẹ̀. Ó fi kún pé bó ṣe rẹ òun yìí kò lè ṣẹ̀yìn sinimá tó wáyé ní ìrántí Allwell. Wàhálà àti fífi ara ṣiṣẹ́ náà wà lára ohun tí Rotimi sọ pé ó ṣeé ṣe kó mú òun di èrò ilé ìwòsàn. Bó tilẹ̀ jẹ́ pé Rotimi kò sọ pàtó ohun tó ṣe gan-an. Bó ṣe ṣàfihàn ara rẹ̀ nílé ìwòsàn náà mú àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kí i sí ojú òpó ayélujára rẹ̀ pé ó kú ìfọmọnìyàn ṣe. Bákan náà làwọn kan sọ pé ọ̀rẹ́ tó ṣojú sẹ́yìn ni Salami fún olóògbé Allwell Adémọ́lá. Ó dà bẹ́ẹ̀ o, ìjọba gbẹ́sẹ̀ lé dúkìá afurasí 13 tó ń ṣagbátẹrù ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Àjọ SEC ìyẹn àjọ tó ń rí sí kátàkárà ọjà láwọn iléeṣẹ́ ti gbẹ́sẹ̀ lé dúkìá afurasí 13 tó ń ṣagbátẹrù fún ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ SEC sọ pé àwọn ṣe ìkéde yìí lẹ́yìn tí àjọ NSC tó ń fìyà jẹ ọ̀daràn kéde orúkọ àwọn afurasí náà gẹ́gẹ́ bí afurasí tó ń ṣagbátẹrù ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí àjọ SEC ṣe ṣàlàyé dá lórí òfin ọdún 2022 tó tako ìgbésùnmọ̀mí, èyí tó sọ pé ìjọba gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé owó, dúkìá àti nǹkan ọrọ̀ ajé ẹnikẹ́ni tó bá ń ṣagbátẹrù fún ìgbésùnmọ̀mí láì sọ fún wọn tẹ́lẹ̀. Àjọ náà sọ pé àwọn ti jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjà kátàkárà àwọn iléeṣẹ́ láti gbé ìgbésẹ̀ lórí gbígbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn náà. Wọ́n ní èyí wà ní ìbámu pẹ̀lú òfin tó tako ìgbésùnmọ̀mí abala 49 láti gbẹ́sẹ̀ lé dúkìá irú àwọn èèyàn bẹ́ẹ̀. Àtẹ̀jáde tí SEC fi síta yìí sọ pé agbára láti ṣí àkáǹtì àti gbẹ́sẹ̀ lé àkáǹtì wà lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń ṣàkóso ọjà okòwò kátàkárà àwọn iléeṣẹ́. Àtẹ̀jáde náà tún sọ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀hún tún lágbára láti gbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn tó bá ń ṣagbátẹrù fún ìgbésùnmọ̀mí. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjà kátàkárà tún ní láti sọ fún ìjọba nípa dúkìá àwọn èèyàn tí wọ́n bá gbẹ́sẹ̀ lé. Lóṣù kẹrin ọdún 2019 ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn Abu Dhabi dájọ́ wípé àwọn èèyàn náà jẹ̀bi ẹ̀sùn ṣíṣe agbátẹrù fún ẹgbẹ́ Àgbésùnmọ̀mí Boko Haram ní Nàìjíríà. Ilé ẹjọ́ náà sọ pé àwọn afurasí ọ̀hún fowó ránṣẹ́ sí ẹgbẹ́ Àgbésùnmọ̀mí ní Nàìjíríà láti Dubai. Ìjìyà tí ilé ẹjọ́ sọ ni pé àwọn èèyàn náà lè lọ sẹ́wọ̀n ọdún 10 tàbí ẹ̀wọ̀n gbére. Àjọ SEC sọ pé gbígbẹ́sẹ̀ lé dúkìá àwọn tó ń ṣagbátẹrù ẹgbẹ́ Àgbésùnmọ̀mí wà
láti lè gé ọwọ́jà àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí láti má rówó fi ṣe iṣẹ́ láabi wọn. Àjọ SEC sọ pé ìgbésẹ̀ ọ̀hún tún wà fún ìgbógun ti kíkó owó ìlú lọ sí òkè lọ́nà tí kò tọ́ àti láti tako ìgbésùnmọ̀mí láìpẹ́ yìí ni ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Amẹ́ríkà gba àwọn ọmọ ìlú wọn níyànjú láti má ṣe wá sí Nàìjíríà lásìkò yìí nítorí ìjínigbé, ìgbésùnmọ̀mí àti àìsí ààbò tó gbilẹ̀ níbẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ẹ ó rántí pé kò dín ní orúkọ èèyàn 18 àti ẹgbẹ́ 12 tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi orúkọ wọn síta gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fura sí pé wọ́n ran àwọn agbébọn lọ́wọ́ lórílẹ̀-èdè yìí. Ìwé orúkọ tí wọ́n fi léde lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2026 yìí wúlẹ̀ sọ díẹ̀ nípa àwọn tí wọ́n fẹ̀sùn kàn náà. Bó tilẹ̀ jẹ́ pé ìgbìmọ̀ Nigerian Sanction Committee NSC tó gbé àwọn orúkọ náà jáde kò sọ ọmọ orílẹ̀-èdè tí wọ́n jẹ́, bẹ́ẹ̀ ni kò ṣàlàyé bí ipa tí wọ́n ti kó nínú ìgbésùnmọ̀mí ṣe pọ̀ tó. Bákan náà ni wọn kò ṣàlàyé kíkún nípa irú ẹgbẹ́ gan tí wọ́n wà. Wọn kò sì fi fọ́tò wọn léde láti fi ojú wọn hàn tàbí sọ bóyá ọkùnrin tàbí obìnrin ni wọ́n. Àmọ́ ìwé orúkọ tí wọ́n fi léde yìí jáde ṣàlàyé bí ìgbẹ́jọ́ àwọn afurasí 500 ṣe fẹ́ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí. Èèyàn tó dín ní 386 ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n jẹ̀bi ìgbésùnmọ̀mí nínú ìgbẹ́jọ́ ọ̀hún. Ìwé tí àjọ Nigerian Sanction Committee NSC fi léde náà kò fi àlàyé púpọ̀ hàn. Ọ̀kan lára àwọn afurasí náà ní olórí ogun Kuwait fún ẹgbẹ́ Islamic State of West African Province ISWAP Ọ̀kẹ́nẹ́. Òun ni afurasí tí wọ́n ló ṣọṣẹ́ níbi ìkọlù ilé ìjọsìn St Francis Catholic Church Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti pa ọ̀pọ̀ èèyàn lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún 2025. Afurasí yìí náà ni wọ́n ló tún mọ̀ nípa báwọn agbébọn ṣe ya bo ọgbà ẹ̀wọ̀n Kùjé l'Àbújá lọ́jọ́ 5 oṣù keje ọdún 2022. Afurasí mìíràn ni wọ́n pè ní ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Ansaru Muslimina fi Biladisuma Ansaru. Ẹgbẹ́ yìí ni wọ́n ló rọ̀ mọ́ Al-Qaeda for the Islamic Maghreb Akwaim. Àjọ NSC tún ṣàlàyé pé afurasí náà ti gba ẹ̀kọ́ ìjà lọ́pọ̀lọpọ̀, ó sì ṣiṣẹ́ lábẹ́ Mukhtar Belukita táwọn èèyàn mọ̀ sí One Hide. Kókó iṣẹ́ rẹ̀ ni kó máa ṣètò ìbáraẹnisọ̀rọ̀ lábẹ́nú fáwọn agbésùnmọ̀mí, ó sì tún jẹ́ ọ̀gá nínú àdó olóró ṣíṣe. Òun tún ni aṣọ́nà fún olórí ẹgbẹ́ Ansaru Muhammad Usman Khalid Al-Bamawi. Bákan náà ló tún jẹ́ ìránṣẹ́ àti atọ́nà fún Akwaim Katba nínú asálẹ̀ Algeria àti Mali. Afurasí míì tí wọ́n tún tọ́ka sí jẹ́ olórí ẹgbẹ́. Afurasí míì tí wọ́n tún tọ́ka sí jẹ́ olórí ẹgbẹ́ agbésùnmọ̀mí ISWAP. NSC ṣàlàyé pé ọ̀kan lára àwọn olórí ẹgbẹ́ náà ní gúúsù ìwọ̀ oòrùn ni. Òun ni wọ́n ló ń wá owó fún wọn nílànà orí ayélujára tí a mọ̀ sí cryptocurrency. Lára àwọn afurasí yìí ló tún jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ń ṣe ìkọlù, wọ́n ń gba owó ìtúsílẹ̀, wọ́n sì tún ń kọ́ ẹ̀kọ́ ìgbésùnmọ̀mí. Ìyábọ̀ Ọbásanjọ́ juwọ́ sílẹ̀ fún Yayi. Ó lóun kò dupò gómìnà ìpínlẹ̀ Ògùn mọ́ lọ́dún 2027. Ìdí rẹ̀ rèé o tí Ìyábọ̀ Ọbásanjọ́ ṣe gbá kámú bí gbogbo ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC lóògùn ṣe fa Yayi kalẹ̀ bí olùdíje gómìnà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti kéde pé Sẹ́nẹ́tọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi ní olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn ní ọdún 2027. Ọjọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 ní Abíọ́dún fa Yayi kalẹ̀ lásìkò ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ògùn. Nínú fídíò kan tí gómìnà Abíọ́dún ti kéde Yayi ló ti ní ẹgbẹ́ ti pinnu lórí ẹni tí yóò ṣojú ẹgbẹ́ APC nípò gómìnà ní 2027. Lákọ̀ọ́kọ́ náà làwọn ti pinnu lórí ẹni tó yẹ kó gbé àsíá ìpínlẹ̀ àwọn. Bí Abíọ́dún ṣe kéde bẹ́ẹ̀ ni Yayi náà dìde dúró tí ọ̀pọ̀ alátìlẹyìn sì ń kí kú oríire tìlù tìfọ̀n. Tí a ò bá gbàgbé a ó rántí pé Sẹ́nẹ́tọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ Bello náà ti jáde pé òun fẹ́ dupò gómìnà Ògùn ní 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC kan náà
kí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fa Yayi kalẹ̀ báyìí bíi ààyò ẹgbẹ́ báyìí. Ìyábọ̀ Ọbásanjọ́ juwọ́ sílẹ̀ fún Yayi, ó lóun kò dupò gómìnà Ògùn mọ́ ní 2027. Bí ìpàdé àwọn ẹgbẹ́ APC Ògùn ṣe wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 yìí, wọ́n kéde Sẹ́nẹ́tọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi bíi olùdíje tí ẹgbẹ́ fẹnukò sí láti dupò gómìnà nínú ẹgbẹ́ àwọn ní ọdún 2027. Ó kí i kú oríire, ó sì gbàdúrà pé yóò ṣe àṣeyọrí. Ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn àgbẹ̀ ẹgbẹ́ wọn pẹ̀lú tí wọ́n jẹ́ kó ṣeé ṣe láti kópa nínú ìgbésẹ̀ ìyànsípò náà. Ó ní látàrí ìgbésẹ̀ yìí, òun ti pinnu láti so èròǹgbà òun láti dupò gómìnà rọ̀. Ó dúpẹ́ gidi lọ́wọ́ àwọn alátìlẹyìn rẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn fún àdúrótì wọn tí kò yingẹ̀ ní gbogbo àsìkò ìrìn àjò yìí. Ó ní àwọn jọ máa tẹ̀síwájú pẹ̀lú sùúrù, agbára àti ìrètí ni. Èyí ni ọ̀rọ̀ tí Sẹ́nẹ́tọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ sọ nígbà tó ń kéde pé òun kò ní tẹ̀síwájú nínú ìdíje sípò gómìnà Ògùn mọ́ ní ọdún 2027. Wọ́n bí Solomon Ọlámilékan Adéọlá sílé ìwòsàn Lagos Island Maternity, ìpínlẹ̀ Èkó lọ́jọ́ 10 oṣù kẹjọ ọdún 1969. Bàbá rẹ̀ ní Àyìndé Adéọlá Ògúnlẹ́yẹ, ìyá rẹ̀ sì ní Àbẹ̀ní Ọlásùnbọ̀ Ògúnlẹ́yẹ. Yayi ṣe ìgbà kékeré rẹ̀ ní Àlímọ̀ṣọ́ níbi tó ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní State Primary School Àlímọ̀ṣọ́ lÉkòó. Ó lọ sílé ẹ̀kọ́ girama Community Grammar School Akówọnjọ ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn náà ló lọ sílé ẹ̀kọ́ gbogbonìṣe ìlú Ọ̀wọ̀ l'Óǹdó, èyí tó ti di Rufus Giwa Polytechnic báyìí. Níbẹ̀ ló ti gba oyè nínú ìmọ̀ ìṣirò owó. Olùṣírò àgbà tí a mọ̀ sí Chartered Accountant ní Yayi, ó sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ Association of Accounting Technicians. Awuyewuye jẹyọ nípa ọmọ ìlú tí Yayi jẹ́ nígbà kan lórí ìpinnu rẹ̀ láti di gómìnà Ògùn. Àwọn alátakò rẹ̀ sọ pé ọmọ Èkó ni, àmọ́ àwọn alátìlẹyìn olóṣèlú náà sọ pé ìbàjẹ́ lásán lèyí. Wọ́n ní ọmọ Yewa nípínlẹ̀ Ògùn ní Ọlámilékan Yayi. Ààrẹ Tinubu gbé ìgbésẹ̀ takò àwọn agbésùnmọ̀mí lẹ́yìn ìkọlù tuntun tí wọ́n ṣe sáwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu lọ́jọ́ Ajé Monday ti ṣe ìpàdé pàjáwìrì, ìpàdé àtìlẹ̀kùnmọ́ríṣe pẹ̀lú olórí òṣìṣẹ́ aláàbò ilẹ̀ wa Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé àti ọ̀gágun ilẹ̀ Faransé nílẹ̀gbẹ́ ààrẹ l'Àbújá. Ẹnìkan tó súnmọ́ ààrẹ tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní ká forúkọ bo òun láṣìírí ṣàpèjúwe ìpàdé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ọjọ́ Ajé Monday náà gẹ́gẹ́ bí ara ọ̀nà ìgbésẹ̀ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà. Láfikún sí ìpàdé tó wáyé náà, ààrẹ tún ṣe ìpàdé ètò ààbò pàjáwìrì pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò, olórí iléeṣẹ́ ológun àti àwọn olórí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun. Lára àwọn tó wà níkàlẹ̀ níbi ìpàdé náà ni olórí òṣìṣẹ́ aláàbò ilẹ̀ wa, olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀, orí omi àti ojú òfurufú, ọ̀gá àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti ọ̀gá àgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun àti ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa Nàìjíríà IGP. Ìpàdé náà ló wáyé lẹ́yìn tí àdó olóró ìbúgbàmù tí àwọn agbésùnmọ̀mí rì mọ́lẹ̀ ṣekú pa Colonel àti àwọn ọmọ ogun 6 lọ́jọ́ Àìkú Sunday nípínlẹ̀ Borno. Èyí tó tún sàmì ìkọlù burúkú tako àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun lẹ́nu iṣẹ́ àwọn ológun lápá ẹkùn àríwá ìlà oòrùn. Ìpàdé pẹ̀lú ọ̀gágun ilẹ̀ Faransé náà ló bẹ̀rẹ̀ ní déédéé aago 2 ọ̀sán, èyí tó jẹ́ ìpàdé pọ̀ àkọ́kọ́ tí ààrẹ yóò ṣe láti ìgbà tó ti darí padà dé láti ìpínlẹ̀ Bayelsa lọ́jọ́ Ẹtì Friday. Èyí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ 3 tí ààrẹ kéde pé ilẹ̀ Faransé ti gbà láti máa fi ohun èlò ìjagun ológun ṣọwọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ sáwọn ikọ̀ ológun tó ń dojúkọ ìgbésùnmọ̀mí lápá ẹkùn àríwá ìlà oòrùn. Ẹni tó súnmọ́ ààrẹ náà sọ wípé ó ṣe ìpàdé náà torí ààrẹ ti máa ń sọ nígbà gbogbo pé òun yóò wá àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn níbi gbogbo tí òun ti lè rí ìrànwọ́ gbà. Ó ní ìgbésẹ̀ yìí sì ni ààrẹ ti ń gbé yìí láti mójútó ètò ààbò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti ṣe ìkọlù tó lágbára sí ibi ìkọ̀kọ̀ àwọn jàǹdùkú àdàlúrú ní ìpínlẹ̀ náà. Wọ́n kó ọ̀daràn tó tó 193 ohun ìjagun àti ògùn olóró. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti ṣe ìkọlù sí ibùba àwọn ọ̀daràn, èyí tó mú kí wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn ọ̀daràn oníṣẹ́ láabi tí kò dín ní 193 tí wọ́n sì tún gba àwọn ohun ìjà àti ògùn olóró ní ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ibrahim Bakori jẹ́rìí sí fífi páńpẹ́ òfin gbé àwọn ọ̀daràn náà nínú àtẹ̀jáde kan láti ọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Haruna Abdullahi ní ọjọ́ Ajé. Ní ìtẹ̀síwájú ìlànà tí olórí gbogbogbò iléeṣẹ́ ọlọ́pàá
Ọlátúnjí Ríwàndísù là kalẹ̀ lórí bí a ṣe máa ṣàbójútó tó lágbára ìwọ́de àwọn agbófinró, ìkọlù sí àwọn ibi ìfarapamọ́ àwọn ọ̀daràn àti níní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn àwùjọ láti jẹ́ kí ààbò àti àlàáfíà tó dájú wà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò sì ń tẹ̀síwájú pẹ̀lú ìpèsè ààbò káàkiri ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde náà sọ pé lábẹ́ ìdarí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kánò Ibrahim Adamu Bakori àti gẹ́gẹ́ bí àwọn ìlànà iṣẹ́ tí wọ́n ti gbé kalẹ̀, àwọn ọlọ́pàá ṣe ìkọlù sí àwọn ọ̀daràn náà ní ibi tí wọ́n fara pamọ́ sí láti ọjọ́ 10 sí ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2026. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ ni pé wọ́n kó àwọn ọ̀daràn tó tó 193 àti ọ̀pọ̀lọpọ̀ oògùn olóró lákòókò ìwọ́de náà. Àtẹ̀jáde náà tún fi kún pé ìwọ́de náà ló jẹ́ dídarí pẹ̀lú àwọn area commander 11 ní ìpínlẹ̀ náà, èyí tó mú kí ìwọ́de náà so èso rere. Lára àwọn ohun tí wọ́n rí gbà padà ní àdá 51, ọ̀bẹ 15, clumps gora 41 àti rubber solution 72. Àwọn nǹkan mìíràn ní pregabalin 69, tablet exor 259 àti ọ̀pọ̀ ìwé gbígbẹ tí wọ́n fura sí pé ó jẹ́ igbó India hemp pẹ̀lú àwọn ẹ̀rí mìíràn. Àtẹ̀jáde náà sọ pé ìwádìí sì ń lọ àti pé àwọn ń gbìyànjú láti rí i pé àlàáfíà àti ìfọkànbalẹ̀ wà ní ìpínlẹ̀ náà pẹ̀lú ìwọ́de àwọn ọlọ́pàá, àbójútó àti ìtọ́pa àwọn ibi tí àwọn oníṣẹ́ ibi ń fara pamọ́ sí. Bákórí gbóríyìn fún àwọn ọlọ́pàá tí wọ́n kópa nínú iṣẹ́ náà fún iṣẹ́ takuntakun àti ìfaradà wọn. Ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú fún àtìlẹ́yìn wọn àti fífi ìròyìn tó péye ránṣẹ́, èyí tó ṣe pàtàkì gidigidi sí àṣeyọrí iṣẹ́ náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún wá ṣèlérí pé àwọn ti pinnu láti dojúkọ gbogbo ìrọ́kẹ̀kẹ̀ àwọn ọ̀daràn kí ìpínlẹ̀ Kánò lè jẹ́ ibi tó ní ààbò fún gbogbo àwọn aráàlú. Wọ́n wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà pé kí wọ́n máa ṣọ́ra kí wọ́n sì máa fi gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá kù díẹ̀ káàtó ní agbègbè wọn tó àwọn agbófinró létí. Àwọn adigunjalè ṣèkọlù sí ọkọ̀ tó kó àwọn agbábọ́ọ̀lù lásìkò tí wọ́n ń bọ̀ láti bí ìdíje eré bọ́ọ̀lù tí wọ́n sì yìnbọn pa agbábọ́ọ̀lù kan. Ó mà ṣe o, agbábọ́ọ̀lù kan ọmọ orílẹ̀-èdè Ghana Dominic Frimpong ti pàdánù ẹ̀mí rẹ̀ báyìí lẹ́yìn tí àwọn adigunjalè kan yìnbọn mọ́ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ lásìkò tí wọ́n ń bọ̀ láti bí ìdíje eré bọ́ọ̀lù. Ikọ̀ agbábọ́ọ̀lù Brecum Chelsea tí Dominic wà ló kó àwọn adigunjalè lọ́nà lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ yìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ṣàlàyé pé àwọn ọkùnrin tí wọ́n fi àwọn bo ojú tí wọ́n ṣàfihàn ìbọn ló dènà dè wọ́n gbégi dínà bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù náà ṣe ń padà sílé lọ́jọ́ àìkú. Ìbọn tí àwọn olè náà yìn ló ba Dominic bí wọ́n ṣe sọ. Bákan náà ni àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé ìbọn bá olóògbé Frimpong ó sì kú lásìkò tó ń gba ìtọ́jú lọ́wọ́. Ìwádìí ti bẹ̀rẹ̀ láti mú àwọn tó ṣiṣẹ́ ibi náà. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Ghana Football Association GFA fi àìdùnnú hàn sí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n ṣàpèjúwe olóògbé Dominic bí ẹni tó fi gbogbo ara jìn fún ikọ̀ rẹ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù náà ń bọ̀ lálẹ́ láti ibi ìdíje Ghana Premier League tí wọ́n gbá tako Samatek ní Samreboy, èyí tó jẹ́ 250 kìlómítà 270 kìlómítà sí Brecum. Wọ́n tilẹ̀ pàdánù ìdíje náà pẹ̀lú àmì ayò 1-0. Àwọn ọkùnrin náà bẹ̀rẹ̀ sí yìnbọn sí ọkọ̀ bọ́ọ̀sì tó gbé wà bí dẹ́rẹ́bà ṣe ń gbìyànjú láti darí ọkọ̀ padà. Àwọn agbábọ́ọ̀lù àtàwọn òṣìṣẹ́ sá wọgbó láti sá àsálà fún ẹ̀mí ara wọn. Àtẹ̀jáde tí ikọ̀ Brecum Chelsea fi síta lọ́jọ́ Ajé Monday ni wọ́n ti ṣàlàyé bẹ́ẹ̀, ṣùgbọ́n Dominic fi ara gba ọta bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé. Agbábọ́ọ̀lù 30 ni àwọn aláṣẹ Ghana sọ pé ọkọ̀ náà kó pẹ̀lú àwọn òṣìṣẹ́ míì. Wọ́n ní orí ìrìn náà ni wọ́n wà tí wọ́n fi kó àwọn adigunjalè 6 tó dé àmọ́ra ogun lọ́nà. Báwọn ẹlẹ́gìrì náà ṣe síná ìbọn bolẹ̀ ló bá Dominic tó sì padà dágbére fáyé. Ẹni 20 ọdún ni olóògbé Dominic Frimpong, ọmọ orílẹ̀-èdè Ghana sì ni. Oṣù kìíní ọdún yìí ló darapọ̀ mọ́ Brecum Chelsea nílànà pé wọ́n yá a lò lóhùn láti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aduana. Ètò tó wà nílẹ̀ ni pé Frimpong tó ń gbá ọwọ́ iwájú yóò wà pẹ̀lú wọn títí di òpin sáà ìgbábọ́ọ̀lù Premier League. Ó ti gbá bọ́ọ̀lù sáwọn nígbà 2 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 13 tó ti kópa kí ikú òjijì tó pa ojú rẹ̀ dé báyìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brecum Chelsea tí olóògbé wà yìí
ni a mọ̀ sí Semereka FC tẹ́lẹ̀ nígbà tí wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ ní ọdún 2000. Ọdún mẹ́rin lẹ́yìn èyí ni wọ́n yí orúkọ padà lẹ́yìn tí wọ́n gbé Michael Essien, gbajúgbajà ọmọ ilẹ̀ Ghana nínú ẹgbẹ́ náà, lọ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Èyí fún ikọ̀ náà lókìkí púpọ̀ ní Ghana, wọ́n sì fi Chelsea kún orúkọ wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí ọ̀pọ̀ èèyàn koro ojú sí ààbò tí kò péye láwọn ojú ọ̀nà ilẹ̀ Ghana. Èyí tó pa Dominic yìí kọ́ ni àkọ́kọ́. Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi FC Savannah, Wa All Star, Lagos City àti Ashanti Gold ní ìròyìn sọ pé wọ́n ti kojú ìkọlù bí èyí rí. Akọ̀ròyìn eré ìdárayá kan ní Ghana, Muftau Abdullahi, ṣàpèjúwe ohun tó ń ṣẹlẹ̀ ní Ghana báyìí bíi ìyàlẹ́nu àti ìjákulẹ̀. Abdullahi ló sọ fún BBC Sport Africa pé bí ẹ̀mí àwọn èèyàn àbí tí àwọn tó dá ìdíje sílẹ̀ kò bá rí ààbò, a jẹ́ pé kò sí ìdí kan láti máa bá eré náà lọ mọ́. Àmọ́ ṣá, àjọ GFA tó ń rí sí eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Ghana ti sọ pé òun yóò ṣe àgbéyẹ̀wò bí nǹkan ṣe ń lọ, òun yóò sì so okùn ààbò lé sí i fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá rin ìrìn àjò fún ìdíje láàrin ìlú Ghana láti dènà irú ìṣẹ̀lẹ̀ aburú yìí lọ́jọ́ iwájú.